ní orúkọ kábíyèsí ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ onírẹ̀sì ẹgbẹ́ aláta elépo títí débi tó wù kó lè kéré mọ́ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ. wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bóyá ẹnìkan ń tajà bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á tán wá mú gbogbo tí ìlú Ilé-Ifẹ̀ bá ti ṣe sí kó fara mọ́. lẹ́yìn náà wípé ó de èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀ wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́ múrí márùn àti àpò kan ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀ àyàfẹ́ tó bá fẹ́ ra pẹ̀rẹ̀. eléyìí tó kú bẹ̀bí tiẹ̀ etí ọ̀rọ̀ aláàtàrí àwọn fẹ́ wá láti wá bá wọn lọ́jà papọ̀ kí ara kó lè tẹ̀ wá ní ìlú Ilé-Ifẹ̀. pẹ́tà bá rí ẹ̀dákẹ́dá tó bá lé wọn tí wọ́n bá ti rìpọ́ọ̀tù wọn tó bá ti mú ẹnìyàn á fi ìlú Ilé-Ifẹ̀ sílẹ̀ ní o. òun la ní ká wá sọ fún gbogbo ọjà kì í ṣe bí nìkan o ní gbogbo ọjà tó wà nílé Ifẹ̀ yìí o. àwọn tó ń lọ ní ilé yìí. Oku. Àti agbọ̀yọ̀kú ọgbọ́n owó ráìsì, ọgbọ́n owó gàrí, tábà gbọ́dọ̀ méje ń bẹ̀. Wọ́n náà tábà ti mú ọgbọ́n òyìnbó lọ.